Kàjí Barryshowkey Now, wọ́n ti fa wàhálà yẹn látàrí interview kan tí Barryshowkey ṣe ni wọ́n ti fà ó ti lọ láìpẹ́ náà tún ní fọ́nrán kan wà ń ta tí Barryshowkey sọ̀rọ̀ rẹpẹtẹ sí Saidi Òṣùpá ọmọ wọnú ẹ̀wọ̀ ńbẹ wọ́n ti láyé bí wọ́n ní ẹbí ni wọ́n náà kanra wọn dáadáa kí ni ìmọ̀ràn yín fún Barryshowkey kí sì ni ìmọ̀ràn yín fún Saidi Òṣùpá tí àlàáfíà fi jọba láàrin àwọn ẹbí méjì. Ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ Alhaji Adisa Òṣìẹ̀fà, they talk about this issue. Wọ́n lè láwọn pé wálé àwọn bá wálé sọ̀rọ̀. And then bàbá ọba Hamid Ajibade àwọn náà sọ̀rọ̀ nípa ẹ̀ pé inú àwọn ò dùn bí Barryshowkey àti Saidi Òṣùpá wọ́n ṣe ń bára wọn jà. Èmi dẹ̀ bá wọn sọ̀rọ̀, mo bá wọn méjì sọ pé ẹ̀yin náà lè máa bá wọn parí ẹ̀. So bàbá Adisa Òṣìẹ̀fà wọn láwọn ti bá wálé sọ̀rọ̀ pé àwọn ti bẹ̀ pé ó ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nítorí fẹ́ sọ ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ yẹn wà a little bit complicated. Ìyẹn dẹ̀ gbọ́dọ̀ wà very careful, but at the same time kó lọ́la akó wàhálà kàlùmọ̀rọ̀ làwọn ànábì sọ. Alhaji náà dẹ̀ gbé lẹ́sẹ̀ nínú precaution. Ó ní bàbá tó bí mi lọ́mọ aláàmúsà aláwo láti kékeré ló ti kọ́ mi kí n máa parọ́. Èké ò dárí kì í ṣí ò dáàbò sí ò sunwọ̀n ń sọyàn di yẹpẹrẹ ní. Pọ́lísì ni mo ń lò tó ń jẹ mí lọ́wọ́ tó sì ń gbé mi lékè àwọn ọ̀tá ní tilé tó kó. Ṣùgbọ́n tí mo bá rọ̀rọ̀ kan tó bá jọ̀rọ̀ òtítọ́, bó bá ṣe rí ìlọ́kàn mi ni kí n sọ jáde. Ayé kò tọ́ lọ ọmọ ẹ̀dá ara wọn kò títọ́ tó bá dọ̀ràn sí mi lọ́rùn o. Àyìndé kì í má máa gbìn kan kò burú kí n yá faramọ́. Nínú ìwé mímọ́ Olúwa mi tó ń jálùkù rà ní. Ó ní làánàtú láì àlàlẹ̀ káfí ibi náà àlàlẹ̀ káfí ibi náà àlàlẹ̀ káfí bá ti. Ìlànà ohun Ọlọ́run kò máa bá wọn purọ́. Káṣọ òtítọ́ káfáyé lẹ̀ o lóore nínú. Ládá tó wà níbẹ̀ ò láfiwé wájú Ọlọ́run ọba. Jù kákúrọ́ káwa láàyè ìyẹn jù burú jọjọ o. Ìgbà tó jẹ́ bẹ́ẹ̀ lórí o. Ọ̀rọ̀ àlòkùrà ni mò ń tẹ̀lé o. Ọmọ Nàìjíríà wá gbọ́. Ṣẹ́rí nítorí fẹ́ ló ń bẹ̀ ni pé Ọlọ́run kò ṣàánú wa. Àtọ̀tún àtòsì àfikọ́ ṣe sùúrù. Especially Wálé fúnra rẹ̀ gangan Àkànjí ó yẹ kó ṣe sùúrù. Ó yẹ kó ṣe sùúrù. Because Ọlọ́run bá kó ṣàánú wa. Ẹ rí ẹni tó ń wò gbọ́dọ̀ máa wòran. Òun lọ̀rọ̀ Wálé. Ìgbà tí mi àti ẹ sọ̀rọ̀ ó pè mí. Ó lọ́la jí ẹ̀gbọ́n mi ẹ̀tẹ̀ bá mi dá sọ̀rọ̀. Mo ní kí mo fẹ́ dá sí ọ̀rọ̀ yìí wà so complicated. Àtiwọ́ àtàwọn ọmọ Alhaji àbúrò mi ni gbogbo yín jẹ́. Saidi Òṣùpá tó ń bá sọ̀rọ̀ èmi lóòótọ́ èmi àti ẹ̀ ń sọ lọ́rọ̀ mi ò rò parí rárí but mo ń gbúrò ẹ̀ náà ni but still omi làwọn ẹ̀dá àwọn ibi tá ti lè pàdé mi ì ní ṣàbòsí. Ìwọ náà máa ní láti ṣe sùúrù. Tí mo sọ fún nìyẹn. Ẹ̀yin gbà mọ̀ràn bẹ́ẹ̀. Exactly o máa ní láti ṣe sùúrù. Ní Saidi Òṣùpá tó ń sọ̀rọ̀ sí this man has been hailing your father. Kò àìmọye àwọn láìfẹ́ tí máa ń gbọ́ tó yẹ pé ó máa kí Alhaji ó máa ṣe ó máa. Ti Barrister ló ń ṣe. Ìgbà tí K1 ń ṣe fẹ́ máa sọ pé kíní kan òun náà wà lára àwọn tó dìde pẹ̀lú Obisere náà pé tí K1 sọ yẹn kò right. Bẹ́ẹ̀ wáyé máa sọ pé fújì mi ẹ̀yin kọ́lẹ̀ ní fújì Barrister ló dá fújì lẹ̀. Ẹ má pàtàn dà. Ẹ má yí ìtàn padà. Ìgbà yẹn náà ni bàbá Kollington náà wá gbé wọn lẹ́sẹ̀ tí bàbá Kollington náà wá ń sọ pé nínú tàbí tẹ̀ ṣe fún wọn mo wò dáadáa ó ìwà online kò tí ì kú o. Èyí tí nígbà tí ṣe òyìn náà ìwà online kò tí ì kú o mo rìkọ́ọ̀dù ẹ̀ wà lọ́wọ́ mi tó ń sọ pé ìjà ló dé tó ní dòwe pé Síkírù dá fújì ẹ̀ lẹ̀ wọ́n sọ nínú nígbà tí wọ́n sọ ní interview yìí náà kódà wọ́n sọ lórí olùdásílẹ̀ fújì. So mo dẹ̀ rí pé àsìkò tí àwọn Saidi Òṣùpá àtòbésèrè tó ń káńtà ń tàràjì K1 sọ òun ni Alhaji Kollington náà dìde láti lè fìdí òtítọ́ múlẹ̀. So ọkọ̀ pọ́pọ́sì gbogbo ẹ pé maybe there is one issue láàrin Alhaji Kollington àti Alhaji K1 ń gbà yẹn o because Alhaji Kollington náà wọn fi bẹ́ẹ̀ kì í bóyá báwọn náà sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ even though àwọn náà dísù pé Alhaji kan ló dá fújì sílẹ̀ o but àwọn yìí ń bá Alhaji jà orogún òwò yìí pé mama claim ọ̀gá láwọn méjèèjì but Alhaji ń jẹ́ kọ́ wọn pé lóòótọ́ ọ̀gá ti ẹni ọ̀gá ló jẹ́nu bá ní but èmi lèmi dá fújì yìí sílẹ̀ tó bá mi lẹ́nu ẹ̀ ni which is the fact
Alájì kan náà sọ pé àwọn náà sọ ní interview wọn pé àwọn alájì ti lọ ṣeré wọ́n ti ń ṣe tí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ pé àwọn ìwà ní barracks táwọn ohun pé tọ́ba máa wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ alájì rò pé ìwọ ló ń bẹ̀rù pé wọ́n máa tọ́ba mú ẹ ohun tí ẹ ṣe jójà mọ́ alájì face square iṣẹ́ fújì square ó ti ní iye ọdún tó alájì ṣe fújì kí alájì kan ní tó wá join wọn so tálájì mo tún wá ń gbọ́ náà tàbí ìkó tálájì kan ní ti ṣe lẹ́nu jẹ́ mẹ́ta pẹ̀lú alájì kan lọ́tù tó ń sọ pé ṣé nǹkan ìgbà tí nǹkan ṣàwọn nǹkan mẹ́ mo pé kí ló ń bàbá yìí tún sọ tó tún yí ọ̀rọ̀ padà yìí kò yẹ kó rí báyìí náà because gbogbo àwọn tó ti sọ kì í ṣe pé bóyá pé inú kásẹ̀tì náà kó sí kábà sọ pé ṣẹ̀ṣẹ̀ máa play online ló wà ayélujára ni wọ́n ń pè é èyí lè wà lamẹ́ríkà gan-an tí gbogbo gbàgbáláyé ló wò ó so àṣàgbàlagbà kò yẹ kó máa tún máa padà sẹ́yìn to me èmi dẹ̀ rí pé bàbá Kollington kókó tí mo fi ní pé mi tún lè blame bàbá yẹn in another way ìdí tí mo fi lọ gbé wọn ní pé ìdí méjì ni mo rí pé àwọn kan wà tó kóra wọn Johnson tó láwọn fans club Kollington wọn àmọ́ wọn tẹ́lẹ̀ wọ́n ṣe kóra wọn jọ náà ni tó dáa ni wọ́n ṣe because àwọn kan náà máa dìde fún Alhaji Kollington náà I mean if I have opportunity I will be very happy to join them bàbá wa náà làwọn náà jẹ́ máa join wọn màá bá wọn propagate Kollington náà. ẹ máa jó ìwọ̀n bọ́lá ẹ̀fí Barrister sí wa. mi ò lè kó òun bí Barrister mi ì dẹ̀ lè propagate Kollington bí Barrister that is one thing máa propagate Barrister ju Kollington lọ mi ní ṣàbòsí but mo lè join wọn kájọ ṣe bàbá gbà mí láàyè. bàbá àpà sórí ọ̀rọ̀ Barryshowkey àti. a máa padà síbẹ̀. ṣùgbọ́n kí ni wàhálà fáǹsì Barrister àtàwọn fáǹsì Kollington. ṣẹ́rí ara nǹkan tí Alhaji Kollington náà fi máa change ohun nìyẹn because ṣẹ́rí asàfihàn náà forí jẹnu mi but òótọ́ tó bá dé ká sọ ni like I said ṣé àwọn tó kóra wọn jọ yìí tí wọ́n ń láwọn fans club ṣé àwọn tá a lájẹ́ fans club Barrister a kóra wa jọ torí pé a nífẹ̀ẹ́ Barrister ni o a kóra wa jọ láti fi propagate Barrister ni o gbogbo ẹni mo fi sọ gbogbo àwọn tó pé àwọn ní fans club Kollington yẹn àwọn kóra wọn jọ láti wá bá wa jà ní gígé pé wọ́n fi ń propagate Kollington láti wá attack ni. That is what I see in them because àwa tajẹ́ fans Barrister a ti ń ṣe ètò Barrister tá a dẹ̀ left out Alhaji Kollington tá a ń pè wọ́n sí ta ló ń bá wọn lé ta ló ń ṣe gbogbo ẹ̀ kò yẹ yín sìn so láti lè kí Alhaji Kollington wọ̀ pé à ń propagate Barrister not to the detriment of him. not to rubbish him. No but ìgbà táwọn máa dé wọ́n kọ̀ wá attack ni mi ò dẹ̀ tún lè blame wọn bó ṣe wá attack. Ẹ sọ pé kí nìdí ìdí tí wọ́n sọ pé ìbílẹ̀ ìwọ̀n pé àwọn kan wà nínú wa náà tó jẹ́ pé à ń ṣàṣejù tó rọ̀bà dé ká sọ nínú àwọn Barrister exactly aláṣejù wà nínú à ń ṣàṣejù à ń sọ àwọn nǹkan míì tó yẹ ká máa sọ tó dẹ̀ ń bí àwọn ará bí yẹn nínú even I would say gbogbo ẹni mo fi sọ mo lè sọ pé torí àwọn nǹkan tá à ń sọ tí ò yẹ ká máa sọ ó pẹ̀lú nǹkan táwọn ará bí yẹn fi lọ kóra wọn jọ láti máa gbèjà Alhaji Kollington ṣé òkè Alhaji Kollington máa rí pé àwọn kan ń gbèjà òun ṣé kò ní tẹ̀lé wọn ṣé òun náà ń gbèjà. bàbá irú kí làwọn èèyàn sọ tí ò dáa irú ṣé àti ẹ lè fún mi sample. ṣe rí ọ̀rọ̀ ṣòro sọ but mi ní sọ. ṣùgbọ́n wọ́n ń sọ àmọ́ wọ́n ní wọ́n mọ̀ pé kò dáa. exactly mi náà mọ̀ pé kò yẹ ká máa sọ bẹ́ẹ̀. bàbá nínú àwùjọ yín lọ́hùn inú ẹgbẹ́ yín nínú ọgbà yín lọ́hùn ẹyẹ báwọn wí ni pé ẹ mọ̀ sùn ilé ìmọ̀ eléyìí ó dá nǹkan rú ni. Barrister àti Kollington ò ṣọ̀tá kú wọ́n sọ̀rọ̀ ẹ kú ni. ṣẹ́rí wọ́n ti tẹ́mi fẹ́ sọ ní pé Ọlọ́run bá kó ṣàánú wa wọ́n ní báwo bá ṣe sọ Yorùbá máa ń pòwe kan wọ́n ní òye ẹ̀dẹ̀ wá sá fún mi pé tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú bẹ́ẹ̀ ò bá sọ fún un gbádùn lóru nígbà míì ara alẹ́ ẹni ló bá jẹ kòkòrò gbàmí tí ẹ bá sọ fún tó bá gbọ́ ló dáa náà. ẹ̀ ń sọ. tí ò bá gbọ́ kílẹ̀ ni ẹ fẹ́ ṣe sí. ẹ̀yin ń sọ. yìnyín náà irú ẹ̀rẹ̀ yẹn sì ń ló ń jẹ́ káwọn àwọn Kollington fan fẹ́ máa attack wa àwa ń sọ kódà à ń sọ gbogbo ẹni mo fi sọ à ń sọ tó dẹ̀ ń díjà. ẹ̀fà ìpìlẹ̀ ẹ má lọ báyìí. tó dẹ̀ ń díjà kódà à ń sọ débi pé ó tún tí ò tún lọ mọ́ nǹkan ọ̀rọ̀ Kollington pa ṣé one thing is that gbogbo tí èèyàn bá fẹ́ ṣe kéèyàn máa fi bẹ̀rẹ̀ Ọlọ́run bá ṣe kéèyàn dẹ̀ wò pé I mean kò ilé ayé yóò le ọbẹ̀ ò dẹ̀ ràn I mean kéèyàn dẹ̀ nígbàgbọ́ yí pé torí pé ìwà àtẹ̀yàn kan ní misunderstanding
that doesn't mean pé gbogbo èèyàn náà máa bó nítorí yẹn máa need misunderstanding. You know, I mean, if you have issue with somebody, you know, n tó dání kí third party kó wá bí àárín yẹn ṣe máa settle. I mean, mi lè nífẹ̀ẹ́ yẹn títí ń sìn kọ́ máa bá Ànábì ní sallallahu alaihi wasallam olóríṣi tàbá sọ pé kò sí ìrọ̀súnà rárá ìrọ̀súnà wà. Ìrọ̀súnà ara rẹ̀ ní pé tí Ànábì tó bá rọ̀rẹ́ méjì tó bá ń jà tí kan sọ pé máa pa ẹni máa ṣe kí nìkan kọ̀ọ̀kan bẹ́yẹn Ànábì tó bá ti rí wọn sọ pé ọ̀rẹ́ yẹn ó nífẹ̀ẹ́ gan-an ṣàwọn pé irọ́ ló ń pa but irọ́ tó ń tún nǹkan ṣe ni ọ̀rẹ́ yẹn ó láìkí ẹ o. láti lè pẹ̀tù náà lọ́kàn. Exactly mọ́ bu pẹ̀tù sí. má bàjá o ó láìkí ẹ o tó bá rí kejì náà sọ pé lágbàjá even though wọ́n lérílẹ̀ àwọn méjì lérílẹ̀ ká ní o má bẹ lórí yín nìkan Ànábì ní sọ fún àwọn méjèèjì pé lágbàjá ó nífẹ̀ẹ́ o kó wá pọ̀ lẹ́yìn kó kékeré fẹ́ máa bára ń jà fún náà ẹni nífẹ̀ẹ́ kó báyìí ló sọ àwọn ọmọ nǹkan tó dáa tó lè táwọn méjì sọ nípa ara wọn ní kò dáa tí kò fi ní má sọ àwọn nǹkan tí ò dáa kò yẹ yín sìn ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá òní tí ò dẹ̀ dá bẹ́ẹ̀. So I mean I will say the truth, you know, àwa náà à ń ṣe àwọn nǹkan kan tí ò yẹ ká máa ṣe. àwọn tí náà láṣẹ jù lọ́wọ́. à ń sọ àwọn nǹkan kan tí ò yẹ ká máa sọ. And mo ní ìgbàgbọ́ pé ìyẹn ló ń jẹ́ kí bàbá community máa change ohun àmọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà kò yẹ káwọn ṣe bẹ́ẹ̀ because gẹ̀rẹ̀jẹ̀ la máa ń bá àgbà ibi gẹ̀rẹ̀jẹ̀ tí tó bá dẹ̀ ti balẹ̀ báyìí kò ṣe é kó mọ́. So káwọn sọ pé àgbàlagbà sọ ọkọ lẹ́yìn wọ́n sọ yé lẹ́yìn sí wọ́n tún sọ bí lọ́la à ń bá àgbàlagbà ń bẹ̀ o, you know, because ẹnu rú wa ò gbà láti gbà eléyìí ojú tán náà. àwọn bó ṣe wá rí sá kápá sórí ọ̀rọ̀ Saidi Òṣùpá àti Barryshowkey tó wọ́n lẹ́ bí ni wọ́n. Kí ni ìmọ̀ràn fáwọn méjì ká mọ́ fi yẹn ká mọ́ fi. ìmọ̀ràn mi like I said ní pé káwọn méjì ṣe sùúrù tí bí Saidi Òṣùpá ṣe ń ṣe ni kó máa ṣe lọ because like I said we are not close àmọ́ra but mo jẹ́ ni tí mo nífẹ̀ẹ́ sí torí pé mo rí kó nífẹ̀ẹ́ Barrister. Wàláì tàláì wàláì gbogbo ẹni mo fi sọ àbòsí ò dáa o káṣọ dodo ló dáa, you know, and ṣe ibi iṣẹ́ tó pọ́n nífẹ̀ẹ́ Barrister yẹn ṣe àpá àwọn rẹ́kọ̀dù àwọn live mọ nǹkan tó ń ṣe tó fi ń kàlájì ni mò ń gbọ́ wàláì mo ní àwọn ẹ̀mú wà mo láwọn kan tó close mọ́ Òṣùpá tó ń sọ fún mi bó ṣe nífẹ̀ẹ́ Barrister sí tó ń sọ fún mi àwọn nǹkan tó máa ń sọ nípa aláàjì kò yẹ yín sìn tó jẹ́ pé tó dẹ̀mọ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọn ò lè bó ṣe close mọ́ mi tó wọn ò lè sọ nǹkan tí wọn ò bá rí. Barryshowkey wa ń kọ́ kẹrẹ. So Barryshowkey ń sìn àmọ́ tẹ́mi máa gbà ní pé kó ṣe sùúrù. Saidi Òṣùpá yẹn kò ń ṣe tó lè bàjá kò ń ṣọ̀tá ẹ̀. kò ń ṣọ̀tá ẹ̀ if any differences come kó wo àwọn dáadáa tó ṣe fàlàjì kódà kó jẹ́ pé bó ti jẹ́ wá ń kí alájì nínú rẹ́kọ̀dù nínú live yẹn ni kó wò kó fi ní àmójú kúrò kó dẹ̀ mọ́kàn kúrò nínú yóò tí Saidi Òṣùpá bá ṣe fún kó fi ṣàforíjì fún because ó ní láti forí ara ẹ̀ pamọ́, you know, I mean ní ọ̀rọ̀ yìí pé ọmọ alájì ni kì í ṣe ọmọ alájì, you know, bó ṣe yóò ní kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi sì mi ò lè sọ ẹ̀dákìdá tó bá ń sọ láyé lénìí bí ìgbàta kan ń sọ kọ́lọ́n kó foríjì wa ni o torí bó ṣe jẹ́ àwọn méjì náà mọ̀ ìyẹn ni aláàjì àti ìyá Barryshowkey. Tí ọ̀rọ̀ yìí bá fẹ́ ní ìyanjú tí gbogbo ayé fẹ́ mọ̀ pé Barrister ló bí Barryshowkey o Barrister kan ló bí Barryshowkey o èèyàn kan sì wà láyé náà méjì tí mo dárúkọ yìí tó yẹ pé àwọn méjì wà láyé ni àwọn méjì náà lè tọ́nà mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn. Ó ní bàbá ìyá Barryshowkey Barrister ní my darling my kìíní kan bá lọ Barrister is all stories. Àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀ èmi sọ pé kò rí bẹ́ẹ̀ o I'm not saying that and get point missing but èmi ní ìgbàgbọ́ gẹ́gẹ́ you know bí òye tèmi tó yé mi o ẹ wọ àwọn òyìnbó báwọn òyìnbó ṣe wà yẹn ìgbà tí wọ́n kọ́ dé Amẹ́ríkà iṣẹ́ kí àdìmọ́gún lọ́n ṣe máa lọ́n ṣe àwọn iṣẹ́ àtọ́jú àwọn ọmọ abirùn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àìmọye ọmọ abirùn tá à ń tọ́jú tó rẹ pé most of àwọn parents wọn àwọn adopted parents wọn náà mọ̀ wọn they know their biological father but
ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn adopted parents wọn náà máa wá ń wò wọ́n. They don't allow their biological parents to come and see them. Torí máa ń dùn wọ́n pé àwọn biological parents àwọn wọ́n lọ gbé àwọn lọ sí motherless home nígbà táwọn wà ní kékeré. I mean the facility is there fẹ́ni tí ò bá iṣẹ́ tó bá sọ pé fẹ́ lọ ṣẹ́yún kò yẹ yín sìn ọmọ gbọ́mọ yẹn lọ àwọn yẹn náà máa tọ́jú ẹ̀. àyíjú àfijọ́ fẹ́ lọ sọ́nù. So but ó máa wá ń dùn àwọn ọmọ yẹn tó bá dàgbà pé why tẹ pé wá wá sáyé nígbà tẹ lágbára láti tọ́jú wa. So ó máa wá ń jẹ́ kí wọ́n closer mọ́ àwọn tó jẹ́ adopted parents wọn. alágbàbọ́. And wọn wá ní ever ṣé àwọn òyìnbó wọ́n ń lo Kúránì wọn gbà fún Kúránì nínú wọ́n tẹ̀lé Kúránì gidi. Kò sí any client tí mo bá ṣiṣẹ́ tó jẹ́ pé adopted parent ẹ̀ ló wá register ẹ̀ sí house starting tọ́jú ẹ̀ tó máa dé tó máa sọ pé tó máa sọ wá ní this is my adopted father wọ́n ní sọ pé this is my father. Wàláhì ọlọ́ngbọ́n tí mo àwọn tó ń ṣe irú iṣẹ́ yìí wọ́n lè jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí táwọn tó ń ṣe tó wà láàrin. àní alágbàbọ̀ òun ni o. a ní this is my adopted father this is my adopted mother. Wọ́n ò ní ever sọ yí pé this is my mother or this is my father. Wọ́n máa ń yànnà náà. Òyìnbó. Oh yes, like I said Alhaji ló bí wálé o kì í ṣe Alhaji o ibẹ̀ yẹn èmi ò I don't because ìgbà táwọn kan bá ń sọ yí pé wálé ọmọ Alhaji ni táwọn ọmọ Alhaji gangan táwọn mọ̀ pé Alhaji ló bí wọn táwọn ẹni sọ pé kì í ṣe ọmọ Alhaji nǹkan kan bẹ́ẹ̀ táwọn fẹ́ sọ pé ń parọ́ táwọn fẹ́ sọ pé ń sòótọ́. So àárín yẹn ó wà very critical àárín yẹn ó wà very complicated tó yẹ pé tí yẹn bá máa sọ àfi kí yẹn máa ṣe astafurlah inna Allaha ghafurur rahim kọ́lọ̀ kó ṣàforíjì fún wa. But like I said àwọn tí wọ́n lè jẹ́ ká mọ bó ṣe jẹ́ àwọn méjì ni Alhaji àti ìyá tó bí Yàwálé. So tí ìkan ti kú nu wọn ìkan sì wà láyé. Yàwálé ń bẹ dáadáa. Kọ́lọ̀ tó bàbá lọ́rẹ̀ mi wọn. Tí ìyá yẹn tó bá nífẹ̀ẹ́ Wálé kó bọ́ta kó sọ bó ṣe jẹ́ pé Wálé o kó fi ìbẹ̀rù Ọlọ́run kó fi sọ bó ṣe jẹ́ pé Wálé o Barrister ni mo bí fún bó ṣe rí rẹ̀ àwọn nìkan náà lè sọ n tó bá wá sọ ó wá rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ṣe pé àwọn àtọ́lọ́run dẹ̀ nìyẹn. ẹbí wọn ní dàrú. Àmín àrùn ò ní bàjẹ́. Àmín. Manifesti ìgbà ní òwáyé abẹ́kẹ́sẹ́lẹ̀. Ní agbára Ọlọ́run àtìlẹ́yìn Ànábì Muhammad June 3rd Wednesday ni a máa ṣe monument yẹn à ń bí òde lọ́wọ́ sí ní National Museum ní Ìbàdàn. So wọn ò ní pẹ́ parí ẹ̀ a máa launch ẹ̀ a máa open ẹ̀ ní June 3rd which is Wednesday ní agbára Ọlọ́run. Kábíyèsí bàbá ọba kábíyèsí ọba Hamidu Ajibade àbúrò Alhaji làwọn náà jẹ́ àbúrò wọn gangan ni. So àwọn náà máa bá a ṣe possibility wà náà kí the paramount ruler ọba Rasheed Adéwọ̀lú Ládọjà káwọn náà wá. So then June 5th which is Friday ìyẹn ni our members àfi máa celebrate Alhaji táwa sọ̀rọ̀ nípa Alhaji a máa try láti test knowledge ara wa bí a ṣe mọ Alhaji sí just celebrating play his record all kind of stuff. Then tó bá wá di on the 6th ìyẹn ni the main one táwọn àlejò máa wá. So àwọn àlejò yẹn náà then àwọn artist náà máa wá táwọn náà máa perform tó máa sọ experiences wọn pẹ̀lú Alhaji tí wọ́n dẹ̀ máa tó máa sọ experience wọn pẹ̀lú Alhaji tí wọ́n dẹ̀ máa ṣeré tó máa dá wa lára yá. So it's gonna be. àwọn ọlẹ́dẹ̀ á kàn sí báyìí bó lẹ ti ń lọ bó lẹ ti dé báyìí. Pẹ̀lú àṣẹ Ọlọ́run a ti gbìyànjú lẹ́ni sí mo dé ilé kan náà àwọn ẹ̀gbọ́n mi kan tó ń jẹ́ olólùfẹ́ Alhaji kan Alhaji Kamorudeen Ajao Danjuma kódà Alhaji máa ń pè wọ́n ní first born àwọn ní lójú ayé Alhaji àwọn náà yìí confirm mi lẹ́ni pé àwọn làwọn jẹ́ first born pé Razaki gan náà mọ̀ pé first born làwọn so àwọn adémọdélé wọn lẹ́ni so inú wọn dẹ̀ dùn so it's gonna be there àti dọ́dọ̀ àwọn Alhaji kábíyèsí ọba Hamidu Ajibade sọ́jà àbúrò Alhaji inú wọn dùn
wọ́n máa wà ńbẹ̀ bàbá wa Àdìsá Òṣùpá àti dọ́dọ̀ wọn ẹ̀ṣẹ̀ àwọn náà inú wọn dùn àwọn náà máa wà ńbẹ̀. àwọn onífújì ń kọ́ àwọn onífújì Àyìnlá ń kọ́ Wàsíù Àyìndé ń kọ́ Ṣínà Àkànní gbogbo wọn. ẹ̀gbọ́n wa Ṣínà Àkànní èmi àti wọ́n yìí sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ so wọ́n láwọn wà lábẹ́òkúta a ti sọ̀rọ̀ dáadáa and he has told me that táwọn ò bá lé ṣé àwọn pé n tó máa ń fa táàfin rọpòlọpọ̀ àwọn onífújì yẹn nìyẹn because ìjọ Saturday la máa ń fi sí so wọ́n máa ń ní play so but àwọn náà torí ẹ̀ náà la ṣe ń tètè ń sọ fún wọn lẹ́yìn sí pé àbárí tó bá tífẹ̀ Barrister bá wọ̀ lọ́kàn dára nu wọn àmàrí tí ò ní gbére síjọ yẹn tó bá ní àwọn àbúrò mi kan àwọn ẹ̀gbọ́n mi kan wọ́n fẹ́ ṣe báyìí o nípa Barrister o ẹ̀jẹ̀ ẹ̀ lè mú déètì yẹn o déètì báyìí nìkan mú àmàrí tó máa ṣe bẹ́ẹ̀ mo ti pàtà wẹ́wẹ́ mi àti ẹ̀ sọ̀rọ̀ mo tẹ̀yìn máa pe wọn náà lé ní mo ti pe Alhaji Ṣínà Àkànní like I said ó pọ́sibú pé mi àti Alhaji Ṣínà Àkànní káríra nírọ̀lẹ́ so Alhaji Ṣẹ̀fí Àlàó he sent his PRO to me wallahi the PRO came to my Ramadan lecture on Saturday. Ojúbánirẹ́ Saheed. Ojúbánirẹ́, yes, he came and I have already gave him the invitation. Alhaji Ṣẹ̀fí Àlàdé láwọn máa wà ń bẹ̀. Then Alhaji Asalawa ń bá ọ̀nà sọ̀rọ̀. Ó dà yẹn pé Ọlọ́run tún bàbá fún lálàáfíà. But Ọlọ́run máa get back sí mi. Mo ti gbé wọn bí ẹ̀mẹ́ta but I've already choose that me ní bọ́dà àwọn ọmọ so wọ́n máa get back sí mi. But I'm going to send her invitation electronically. Alabi Pasuma ń kọ́ Saidi Òṣùpá ń kọ́ mo try láti reach Alawo Malaika ń kọ́ mo try láti reach Alhaji Pasuma. I called, I left a voice note but he has not replied back. Ó possible kan náà máa ń tira yẹn but I'm busy. Malaika mi ní nọ́mbà àwọn lọ́wọ́ then like I said Alhaji Atawẹ́wẹ́ mo bá wọn sọ̀rọ̀ so then tani mo tún pè nínú wọn náà àmì Alhaji sensation kọ́ olórí gbogbo wọn. àyíra níjọ́ Sunday tó kọjá ẹ̀ wọ́n wá pàdé mi lẹ́pẹ̀tẹ́dù lágbèlú alẹ́pẹ̀tẹ́dù mo ti fáwọn ní. gọ́fìnà wọn lè ń kọ́ lílé kòńbí gọ́fìnà tí wọ́n lé kòńbí. mo ti fáwọn ní invitation fún Túndé Dàmẹ́ndà ṣe tí ra wọn. mi ì tí ra wọn mo ti fún Alhaji Síkírù Adé Agboola mo ti fún wọn ní invitation for Fullman. fún gbogbo ẹgbẹ́. fún gbogbo ẹgbẹ́ exactly so ọlọ́run bọ̀ lọ́jọ́ èní and I think I've tried to cover most of tabatunde náà I mean ó ìdí June ká tó ṣe so máa fi di mid of May. so àwọn tí wọn bá rí lásìkò ìtọ́jú bá padà dé a padà rí wọn. Màláìka náà ẹ ti nọ́mbà wọn lọ́wọ́. exactly àti reach wọn lórí phone so tí n bá dẹ̀ dé hopefully we'll be able to see them in person if possible so tọ́lọ̀ tọ́ bá fẹ́ àyè ẹ̀ sílẹ̀. so bá a fẹ́ sọdún ìṣá ó máa yàtọ̀. Inshallah. ẹ ṣé o. ó máa yàtọ̀ at the same time ìta tún máa ṣe ní 2028 yẹn náà tún máa dúdú ju eléyìí lọ we are anticipating that lọ́dọọdún kó máa dùn. ọdún méjì tẹ̀bí ń ṣe. a fi ń ṣe exactly. ìtọ́dún tó ń bọ̀ tọ́dún 2028 bóyá tá a bá ìtì mọ̀ we propose pé a máa gbé lọ sí Ìlọrin láti máa ṣe fáǹfààní àwọn Barrister fans náà tó pọ̀ lọ́rin gan so tó ń jọ́rẹ̀ Alhaji gan so a fẹ́ ṣe ń lọrin so bá ti wá ṣe ń lọrin yẹn then going forward àwọn pé Ìbàdàn la máa station ẹ̀ sí so àti máa ṣe because just kó bá dà pé a máa gbé káàkiri so but that is our decision and which is not it's still temporary, it's not really permanent. Because the decision may still change in the future. We never know. But for sure, 2028, Ìlọrin la sọ pé a ti máa ṣe. But eléyìí sì, Èkó la ti máa ṣe for sure. Agbára Ọlọ́run k'Ọlọ́run kó gbà fún wa. Kó bá wa ṣe kó dá wa sí ju ọjọ́ yẹn lọ. Alhaji ní bíbí ní Ìlọrin. Ó lọ́mọ ń bẹ oníyàwó ń bẹ. Exactly. Ọlọ́run gbà fún wa. Exactly. Ó dàbọ̀.